Òkodoro Yorùbá tẹlifíṣàn. Àwọn kan fi comparative lecture wọ́n fi sọ́ra wọn dolówó. Àwọn ọmọ Báíbù àmọ́ Kùránì wọ́n wá fi ṣe lecture wọ́n gbé wá sí káàkiri ibẹ̀ lẹ ti dolówó ẹ sọ sẹ́mi tẹ́ ń ṣe kù gbogbo ilé tẹ̀ ń padà wá ń post ní sìnkẹ́ ìdílé ẹ̀kọ́lé ilé ńláńlá ẹ sọ kí lẹ́ ń ta sásọ lẹ́ ń ta ní àbí bàtà. Mo challenge àwọn méjì nínú àwọn tó ń ṣe comparative lecturer preachers yẹn Malam Yusuf Adepoju Usas Jamiu Adegunwa gbogbo ọkọ̀ bẹ̀m̀bẹ̀ tẹ́ ń gùn ní sísógún lé bàbá yín tẹ́ ẹjọ́gún ni àbẹ́gún lè yá yín sẹ́mi tẹ́ ṣekún tẹ́ fi ní amọ́bẹ́ tí ní jọ́tà ìpìlẹ̀ ẹ̀fọ́ kọ Ọlọ́run ẹ̀fọ́ kọ ẹ̀sìn ẹ fi kó ọ̀rọ̀ jọ gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ wá kójọ ńjọ́ tẹ́ ń kójọ ẹ wá lẹ́sẹ̀ 50 years wàhálà ti dé nínú social media nísìn wọ́n ti dá wàhálà lẹ̀ gbogbo àwọn tí wọn ò torí wa fi tí wọn ò torí wa wọ̀ tẹ́lẹ̀ ẹ ti wọ̀ wọ́n níwọ̀ àìlẹ́kọ̀ọ́ ẹ̀yin kọ́ dà kọ́kọ́ comparative lecturers ẹ̀yin kọ́ ni the first preacher on comparative ní Ìlọrin níbí bàbá wa Maulana Sheikh Abu Sharif àgbà àfáà ni níbi ká fi Bíbélì àti Kùránì ká fi dáyìn lẹ́kọ̀ọ́ wọ́n sì máa káàkiri gbogbo àdúgbò wọ́n máa káàkiri gbogbo ìlú wọ́n sì lùlù ọláwọn orin tí wọ́n máa ń dá nígbà náà wọ́n sì lọ lè ká pásítọ̀ míì mọ́lẹ̀ wọ́n lọ chọ́ọ̀chì míì wọ́n lọ gbé Bíbélì rẹ̀ wá wọ́n jọ ọmọ tírítì ẹ̀ láàrin ara wọn kò sì bá jáde wọn ò tó lè dà bú Jésù wọn ẹ̀yin bú Jésù wọn ẹ̀bùn tí wọ́n ń pè lọ́lọ́run wọn ẹ̀ useless Bíbélì wọn ẹ wá ní káwọn ọmọ wòran àwọn ọba sùn níjọ́ tẹ̀yìn ń ṣiṣẹ́ yìí àwọn ò tó gbé àwọn ń ṣiṣẹ́ underground ẹ̀yin torí tẹ̀yìn jẹ́ ẹ̀mọ́jú Bíbélì wọn lọ omi ìbẹ́mi ìjọ lè dá Kùránì kà ṣé bá ń gbọ́ bẹ́ẹ̀ ti ka Kùránì Al-Qur'ani Karim omi ò lè tú bìrábìlì nọ́ọ̀sì bìrábìlì falaki kọ́ ọmọ fárkù báyìí nàlẹ́ falaki wà nọ́ọ̀sì. ètò so falaki àti nọ́ọ̀sì papọ̀ wàláyé omi ọmọ nù wọn bílẹ̀ tá sí kíláàsì ṣé bá gbọ́ gbogbo tẹ́ ń dọ̀gídọ̀gí. ìjọ tẹ̀ múra kankan owó òun lẹ̀ múra kankan mọ́ owó tẹ̀ fẹ́ parí popularity lẹ̀ múra kankan mọ́ crowd lẹ̀ múra kankan mọ́ èmi mo la dúró èrò yìí wọ́n wá sẹ́ẹ̀tì kámẹ́rà sáwọn èrò. èdè ń ilá sábì ní rọ́bì kábílẹ̀ ìkúmọ́tì wálé mọ́ ọ́n sátìlẹ̀ àṣánà. wàjà délé ohun bílẹ̀ tí àṣánà. ọlọ́ni bẹ́ẹ̀ bá bá wọn jiyàn àwọn ẹlẹ́sìn míì tẹ́ ẹ bá fẹ́ bá wọn jiyàn wàjà délé ohun bílẹ̀ tí àṣánà. ẹ má jà níjà tó yíwọ́ ẹ̀yin ti jà níjà tó yíwọ́ nísìn. Allah. wọ́n ti lọ lè gbé fọ́tò ànẹ́bí wa jáde wọ́n ti ń ṣe fíìmù fún wa gbogbo jọ́tà yìí fi wọ́n pawó àwọn fi ń ṣiṣẹ́ ni iṣẹ́ wa dé nísìn àwọn wa gbéṣẹ́ tí wọ́n ń ṣe níjọ́ náà gbogbo ọdún táyìn lẹ́yìn fi ń ṣe kìnnìkan 50 years kìnnìkan 35 years on stage on preach lẹ́yìn fi ń ṣe 50 years ní kìnnìkan yẹn àwọn fi ń gbá research ni anniversary tẹ́yìn lẹ́yìn fẹ́ ṣe wá dé tán nísìn ó yíwọ́ fún yín o ilé tẹ kọ́lẹ̀ yín rí kà nísìn o àwọn tẹ wẹ̀ sí mùsùlùmí mọ́sálásí mélòó nu wọn ló ti parí Kùránì mélòó nu wọn lẹ rí dà sílé kéwú. ṣé báwọn tẹ́wẹ́ náà wọ́n tún padà ń padà yìí àwọn stage manager tẹ́yìn sí àdúgbò wọn ti ń pè tó pé àwọn náà wọ́n wọ́ ọ̀kẹ́ wípé ẹ̀kọ́yẹ̀ mẹ́wàá wá ẹ̀kọ́yẹ̀ mẹ́rin wá wàhálà ti dé báyìí Malam Yusufu Adepoju Usas Jamiu Adegunwa bẹ́ẹ̀ bá kápẹ́bù lédi Bíbélì àti Kùránì àsìkò tẹ́ ti dé báyìí ọ̀rọ̀ yìí fẹ́ bẹ́ẹ̀ nìkan jiyàn irọ́ ní jẹ́ bẹ́ẹ̀. máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún ń dúró dè ọ́ ń bẹ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn.